A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lífẹ́lí ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa, ìròyìn fẹ́lífẹ́lí online tv. Lónìí ti ṣe ọjọ́rú Wednesday ọjọ́ 18 nínú oṣù kejìlá ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn à ń bọ̀ wá ní ṣókí. Ìròyìn fẹ́lífẹ́lí TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lífẹ́lí ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ló gba àlejò tuntun ààrẹ aṣẹ̀dìbòyàn láti orílẹ̀-èdè Ghana, eléyìí tó ṣe àbẹ̀wò sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu nílé ọba nílùú Àbújá nínú ọ̀sẹ̀ yìí tí a wà yìí. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti lọ, ààrẹ tuntun aṣẹ̀dìbòyàn náà nínú ìbò èyí tó wáyé ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn ní orílẹ̀-èdè Ghana, níbi tí ààrẹ tuntun ọ̀hún eléyìí tó jáwé olúborí èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Dramani Mahama èyí tó ṣe àbẹ̀wò sí ààrẹ Tinubu lọ́jọ́ ajé ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ yìí àti ìyàwó ààrẹ wa Olúrẹ̀mí Tinubu tó ń ṣe lẹ́ńbẹ̀hùn sí wọn ní orílẹ̀-èdè Nàìjíríà ń bí, níbi tó ti dúpẹ́ pẹ́ òkun fún gbogbo àtìlẹ́yìn tí ààrẹ Tinubu àti àwọn olórí ilẹ̀ adúláwọ̀ tí wọ́n ṣe fún òun lásìkò ìpolongo àti lẹ́yìnú àsìkò ìbò náà, eléyìí tí wọ́n sì dúpẹ́ bákan ló dúpẹ́ lọ́wọ́ Tinubu o wípé ní gẹ́rẹ́ èyí tí wọ́n kéde òun tó ń wọlé ní orílẹ̀-èdè Ghana ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti tẹ àtẹ̀jíṣẹ́ ìkíni kú oríire sí òun, èyí tó fi hàn wípé lótìtọ́ àti lódodo ní ààrẹ Bọ́lá Tinubu ló wà lẹ́yìn òun nínú ara àti nínú ẹ̀mí. Níbi àbẹ̀wò náà eléyìí tó jẹ́ pé wọ́n tún jókòó ṣe ìpàdé ọ̀nà bí ìbáṣepọ̀ èyí tó dánmọ́rán tí ó mú ìlọsíwájú bá orílẹ̀-èdè méjèèjì àtàwọn ilẹ̀ adúláwọ̀ yòókù tí wọ́n gbé yẹ̀wò níbi ìpàdé ọ̀hún ló ti sọ wípé ní gẹ́rẹ́ tí wọ́n bá ti búra fún òun tóun ti gba ìdá ìṣàkóso agbára ní orílẹ̀-èdè Ghana, olóhùn fi dá orílẹ̀-èdè Nàìjíríà lójú àti wípé gbogbo ọmọlẹ̀ yìí tó ń bẹ ní orílẹ̀-èdè Ghana wọn ò ní fi ọwọ́ àbùkù kan oníkálukú wọn, oníkálukú wọn ni ó wà lábẹ́ ìgbádùn ètò ìṣèjọba àwọn tí ohun gbogbo yóò sì máa lọ ní mẹ̀lọmẹ̀lọ. Ààrẹ Tinubu wá dúpẹ́ lọ́wọ́ rẹ̀, Olúrẹ̀mí Tinubu ti ṣèyàwó ààrẹ wa, òun náà dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ìrìn àjò ọ̀hún láti orílẹ̀-èdè Ghana wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Tinubu ní òun fi ojú síwájú àti ojú sọ́nà fún ìbáṣepọ̀ èyí tí ó mú ìdàgbàsókè bá ètò ọrọ̀ ajé, ètò ààbò orílẹ̀-èdè méjèèjì àti ààbò tó péye fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó ń bẹ ní orílẹ̀-èdè Ghana láti lè jẹ́ káwọn náà wà nínú ìgbádùn. Dramani eléyìí tó jáwé olúborí tó na Nana Akufo-Addo èyí tó jẹ́ ààrẹ tó wà lórílẹ̀-èdè lọ́wọ́ báyìí ní orílẹ̀-èdè Ghana pẹ̀lú ìdá 56% eléyìí tó fi jáwé olúborí, èyí tó sì ti di ààrẹ tuntun aṣẹ̀dìbòyàn tí wọn yóò búra fún láìpẹ́ yìí gẹ́gẹ́ bí ààrẹ ní orílẹ̀-èdè Ghana. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ló ti ṣèlérí fún gbogbo àwọn tí wọ́n ń lo ọkọ̀, yálà ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àbí àwọn ọkọ̀ tó jẹ́ ọkọ̀ akérò bọ̀gìnì tó fi mọ́ àwọn ọkọ̀ àjàgbé èyíkéyìí tó bá ti ní ṣe pẹ̀lú ọkọ̀ onítàyà mẹ́rin lórílẹ̀-èdè Nàìjíríà wípé ẹnikẹ́ni yòówù tó bá ti lè kọlu àwọn ojú ọ̀nà tàbí ó ba ojú ọ̀nà ìjọba àpapọ̀ jẹ́ tí ó sì fọwọ́ kàn irúfẹ́ ọkọ̀ bẹ́ẹ̀, wọn yóò wá ẹni tó níkàn tí wọn yóò sì gbé tó ti ìjìyà eléyìí tó ti pọn lábẹ́ òfin. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látẹnu ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà, èyí tí alákòóso kékeré fún ọ̀rọ̀ iṣẹ́ èyí ọ̀gbẹ́ni Gòróyò èyí tó gbé ọ̀rọ̀ náà jáde sọ di mímọ̀ wípé ó ti di dandan gbọ̀n báyìí fún ìjọba àpapọ̀ láti máa fìyà jẹ èyíkéyìí ọlọ́kọ̀ tàbí awakọ̀ èyí tó bá ba ojú ọ̀nà ìjọba jẹ́ látàrí owó rọ̀gùnrọ̀gùn tí ìjọba ń yà sọ́tọ̀ fún àwọn àtúnṣe ojú òpópónà márosẹ̀ gbogbo tìbútùrú igun mẹ́rin èyí tó gbé orílẹ̀-èdè Nàìjíríà dúró. Alákòóso ọ̀hún èyí tó sọ̀rọ̀ níbi àkànṣe ètò kan igun mẹ́rin èyí tó gbé orílẹ̀-èdè Nàìjíríà dúró. Alákòóso ọ̀hún èyí tó sọ̀rọ̀ níbi àkànṣe ètò kan eléyìí tí àjọ tó ń tún ọ̀nà ṣe, àjọ FEMA
tí wọ́n tún ṣe lójú òpópónà márosẹ̀ kan ní ìpínlẹ̀ Sokoto. Níbẹ̀ ni alákòóso ọ̀hún Barrister Bello Muhammed Goroyo eléyìí tó korojú sí gbogbo àwọn ìwà ìbìkítà, ìwà ìlákàní àti ìwà bàṣẹ̀jẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́kọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń wò. Ó ní bí ẹ bá lọ sí àwọn ilẹ̀ òkèrè tí í ṣe àwọn ilẹ̀ orílẹ̀-èdè yòókù, ó ní èyíkéyìí ọlọ́kọ̀ èyí tí ọkọ̀ rẹ̀ bá ní ìjàmbá tó sì bà dúkìá ìjọba jẹ́, ó ní lọ́wọ́ kan ni wọn yóò tún ṣe síwájú kí wọ́n tó gbé ọkọ̀ ọ̀hún kúrò ńbẹ̀. Ó wá ní kò sí bí ọ̀bọ ṣe ṣe rí tìnà kí ò ṣe. Ó ní báyìí ìdúró ò sí ìbẹ̀rẹ̀ sí mọ́ o. Alákòóso ọ̀hún Bello Muhammed Goroyo ní èyíkéyìí ọkọ̀ èyí tó bá ní jàmbá tó sì bà dúkìá ìjọba jẹ́, pàápàá jù àwọn òpópónà márosẹ̀ tàbí àwọn iná mọ̀nàmọ́ná eléyìí tí wọ́n ṣe sí àwọn òpópónà ọ̀hún gbogbo, tí ọkọ̀ ọ̀hún bá ti bàjẹ́, síwájú kí wọ́n tó gbé ọkọ̀ náà kúrò ńbẹ̀, wọ́n gbọ́dọ̀ rí dájú wípé wọ́n tún àwọn nǹkan ọ̀hún ṣe ní ìbámu sí bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Alákòóso náà wá ké sí gbogbo àwọn ìjọba ìpínlẹ̀ àti gbogbo ìjọba ìbílẹ̀ tó fi mú àwọn olùgbé agbègbè kankan ní jákèjádò igun mẹ́rin tó gbé orílẹ̀-èdè Nàìjíríà dúró láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba lójúnà kí wọ́n lè rí kíní ọ̀hún ṣe láṣeyọrí, tó ń ti àwọn ẹ̀ṣọ́ kan tí wọ́n ní wọn yóò gbé kalẹ̀ èyí tí ó máa dáàbò bo àwọn òpópónà gbogbo àti àwọn ohun èlò dúkìá ìjọba èyí tó bá ń bẹ láwọn òpópónà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní àwọn ẹ̀ṣọ́ yìí ni ó máa mú èyíkéyìí ọlọ́kọ̀ tó bá bà dúkìá ìjọba jẹ́, eléyìí tó fẹ́ na pápá bora ni wọn yóò bùṣọ ní ṣòkòtò láti lè túnṣe síwájú kó tó lọ. Wọ́n ní ó kéré tán ní orílẹ̀-èdè wa Nàìjíríà láàrin oṣù 12 orílẹ̀-èdè Nàìjíríà ti san owó ìtanràn, owó túmi sílẹ̀, owó ẹgbà ẹ má bínú, owó ẹ fi ẹ̀mí ìmílẹ̀ kí n lọlé láyọ̀ àti àlàáfíà, èyí tó ti lọ sí bíi tírílíọ̀nù 2.3 náírà tí wíníwíní báyìí 2.3 mílíọ̀nù náírà ni wọ́n ní orílẹ̀-èdè àwọn ọmọ Nàìjíríà wọ́n ti san fún àwọn ajínigbé àti fún àwọn oníjàǹdùkú ènìyàn èyí tó mi omi àlàáfíà lògbòlògbò orílẹ̀-èdè Nàìjíríà tí òjò tòrò mìnìmìnì fún àwọn ènìyàn. Àjọ kan èyí tí wọ́n pè ní NBS, Nigerian Bureau for Statistics, àwọn ni wọ́n gbé gbogbo àlàkalẹ̀ ọ̀hún tí wọ́n gbé jáde lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí tí a wà yìí, lásìkò tí wọ́n jábọ̀ fún àwọn ìgbìmọ̀ kan èyí tó ń gbé kalẹ̀ láti iléeṣẹ́ ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ni wọ́n ní pẹ̀lú bí ìwà ọ̀daràn ṣe peléke sí lórílẹ̀-èdè Nàìjíríà, ó ti ṣe àkóbá àti ọ̀pọ̀lọpọ̀ jàǹbá fún ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí àti fún àwọn ìdílé míì èyí tó ti fẹ́ sọ wọ́n di ẹdun arinlẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ, wọ́n ní tá a bá wo àwọn èèyàn tí ń jíyàn gbé tí wọ́n sì ń gba owó ìtúsílẹ̀, wọ́n ní èyí ó lọ ní gọbọi bíi bílíọ̀nù ló gbèrú. Wọ́n ní bákan náà tá a bá wo àwọn alọ́kólóhunkígbe, wọ́n ní àwọn náà tún ṣe tiwọn, àti àwọn tó jẹ́ ipa adigunjalè ní wọ́n ní gbogbo àwọn wọ̀nyí owó tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n kéde rẹ̀ tí wọ́n sì ń ṣe àkọsílẹ̀ gbogbo owó òun ló lọ bíi tírílíọ̀nù 2.3 náírà báyìí. Gẹ́gẹ́ bí àjọ NBS wá sọ di mímọ̀, wọ́n ní láàrin oṣù karùn-ún ọdún 2023 sí oṣù kẹrin ọdún 2024, èyí tó ti ń lọ bí oṣù 12 ní dédé owó ọ̀hún ló bọ́ sí èyí tó tó bí 2.3 trillion naira. Wọ́n ní tá a bá wà mú láti inú oṣù karùn-ún ọdún 2024 wọ oṣù kejìlá ọdún tá a wà yìí tí í ṣe ọdún 2024 yìí, wọ́n ní owó eléyìí tó ti ń lọ bí bílíọ̀nù eléyìí tó tó bí bílíọ̀nù 25 báyìí, òun náà ni àwọn èèyàn tuntun san fún àwọn tí wọ́n ń jiyàn gbé. Wọ́n wá ṣe ìkìlọ̀ wípé kí àwọn ènìyàn kí wọ́n wà ní ojúlàlá kan fi ṣọ́rí. Bákan náà ni àjọ ọ̀hún rọ ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ láti tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá kírú àwọn owó wọ̀nyí kó yé máa bọ́ síta kúrò lápò àwọn ọmọ Nàìjíríà, nítorí wípé ó ní ìpalára eléyìí tó ń ṣe fún àwọn ènìyàn, pàápàá jù àwọn ẹni tó jẹ́ wípé kò ṣagbe ni wọ́n. Ó ní bí orú owó bẹ̀ bá ń bọ́ kúrò lápò wọn, ó lè sọ wọ́n di ẹdun arinlẹ̀ tí wọ́n ní jẹ́ èèyàn mọ́ látàrí gbèsè eléyìí tí wọ́n ráríwọ̀. Wọ́n wá ní nípa ìdí èyí, gbogbo ọ̀nà àti ìgbésẹ̀ tó yẹ kí ìjọba kí wọ́n gbé ní kí wọ́n dákun dábọ̀ kí wọ́n gbé o, láti lè rí dájú pé ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ó fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti tẹ àwọn afurasí elétùtù ọlà méjì kan ní agbègbè ọjà ọ̀dàn
ní ìpínlẹ̀ Ògùn. Àwọn afurasí méjì ọ̀hún tí wọ́n kéde rẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tí a wà yìí lásìkò tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Òdútọ́lá tó ń jábọ̀ fún àwọn oníròyìn lólú iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún tó ń bẹ ní Eléwéran ìlú Abẹ́òkúta tí ṣolúlo ìpínlẹ̀ Ògùn ló ti sọ di mímọ̀ yìí pé àwọn afurasí méjì náà èyí orúkọ wọn jẹ́ Ọládẹyọ̀ Ìdòwú àti Monday Ògúnníyì. Ó ní àwọn méjèèjì yìí ló jẹ́ pé wọ́n jingiri nípa gbígbé ènìyàn kí wọ́n sì ṣá wẹ́lẹ́wẹ́lẹ́ láti máa ta ìyá ara ọmọ ènìyàn fún àwọn tí wọ́n fi ń ṣe ètùtù ọlà. Wọ́n ní bákan náà àwọn náà máa lò fún àwọn ènìyàn láti fi bá wọn ṣe ètùtù ọlà tá a mọ̀ sí ògùn owó. Ìdòwú eléyìí tí wọ́n ní Ìdòwú Ọládẹyọ̀ èyí tí wọ́n ní òun gan lẹni tó kọ́kọ́ lọ fi ọ̀rọ̀ ọ̀hún tó lé iṣẹ́ ọlọ́pàá létí látàrí ọmọdébìnrin kan eléyìí tí wọ́n ní wọ́n mú Regina Ọládẹyọ̀. Wọ́n ní ọmọdébìnrin Regina Ọládẹyọ̀ yìí ni wọ́n ní ọ̀gbẹ́ni Ògúnníyì ó mú ọmọ ọ̀hún tó fẹ́ pa láti lò ó fún ògùn owó kó tó di wípé Ọládẹyọ̀ Ìdòwú ó fi ọ̀rọ̀ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá létí tí wọ́n sì gbé ọ̀gbẹ́ni Ògúnníyì láti wá ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ tó fi wà rọwọ́. Nínú àlàyé Ògúnníyì ló ti sọ di mímọ̀ wípé kò sí apànìyàn tí ó jẹ́ kí wọ́n mú idà kọjá lórí òun. Ó níṣẹ́ rí Ọládẹyọ̀ Ìdòwú tó wá fi ẹjọ́ sun àwọn ọlọ́pàá yìí ó láti òun àtọládẹyọ̀ wọ́n jọ ń ṣiṣẹ́ ibi kan náà ni àwọn á máa gbé èèyàn pa èèyàn ta èèyàn àti fi ènìyàn ṣòtítù ọ̀la fún àwọn èèyàn tó bá béèrè fún lọ́dọ̀ wọn o. Ó ní nítorí àbúrò rẹ̀ Ọládẹyọ̀ Regina eléyìí tí wọ́n gbé ló fà á tí ọ̀rọ̀ ń ṣìkà lára èyí tó wá fi ẹjọ́ rẹ̀ sùn. Nínú ìwádìí tí wọ́n wá ṣe fún ọ̀gbẹ́ni Ọládẹyọ̀ Ìdòwú ó fi hàn wípé lótìtọ́ àti lódodo tòun ti Monday Ògúnníyì ni wọ́n jọ ń ṣiṣẹ́ ibi náà tí wọ́n sì ti dá àwọn méjèèjì dúró báyìí ságọ́ ọlọ́pàá fún ìwádìí èyí tí wọ́n ti bẹ̀rẹ̀ lẹ́nu wọn. Lákòótán nínú ọ̀rọ̀ Ọmọlọ́lá ó ní ní gẹ́rẹ́ tí wọ́n bá ti parí ìwádìí wọn lórí àwọn oníṣẹ́ ibi méjèèjì náà ni wọn yóò taari wọn lọ sí ilé ẹjọ́. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí ni tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó sílẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa burn fat àpè ní X2 burn fat fún obìnrin. Lákòótán nínú ìròyìn wa fún tòní, àwọn gbajúgbajà òṣèré sinimá àgbéléwò elédè Yorùbá obìnrin tí í ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà méjì kan èèyàn Fúnkẹ́ Akíndélé àti Fathia Williams Balógun tá a mọ̀ sí Fathia Balógun, àwọn méjèèjì mà ni wọ́n ti jára kúrò lẹ́yìn ara wọn tí wọ́n tẹ̀lẹ́ra wọn mọ́ lórí ìkànnì ayélujára tá a mọ̀ sí wípé lédè òyìnbó tí wọ́n ní wọ́n ti unfollow ara wọn báyìí látàrí àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin wọn. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, Fúnkẹ́ Akíndélé òun mà ló kọ́kọ́ yọra rẹ̀ kúrò lẹ́yìn Fathia tó lóun ò tẹ̀lé mọ́ lórí ìkànnì ayélujára Instagram rẹ̀ látàrí wípé ní ọ̀sẹ̀ ètò kọjá lọ́hùn-ún lásìkò tí Fúnkẹ́ Akíndélé ṣe àfihàn sinimá rẹ̀ eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà àti àwọn òṣèré sinimá túyáyá láti lọ rèé wo sinimá ọ̀hún lásìkò tó ń ṣe ìfilọ́lẹ̀ àti àfihàn rẹ̀ ni wọ́n ní Fúnkẹ́ Akíndélé ń wò rárá bí àṣà tó fẹ́ jí ọmọ adìyẹ gbé látòkè nígbà tó ń fojú wá Fathia Balógun kiri eléyìí tí ò sì rí Fathia Balógun títí di ìgbà tí ayẹyẹ ọ̀hún fi parí lọ́jọ́ àìkú ọ̀hún. Wọ́n ní èyí kò ṣe ẹ̀yìn ìwà kan tí wọ́n ní Fúnkẹ́ Akíndélé náà wò lásìkò tí Fathia Balógun tó ń ṣe ìsìnkú bàbá rẹ̀
èyí tó ti lérò wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà síwájú ayẹyẹ ìsìnkú ọ̀hún lòún sọ fún Fúnkẹ́ Akíndélé wípé òun pè síbi ayẹyẹ òkú bàbá òun, ṣùgbọ́n tí wọ́n ní Fúnkẹ́ Akíndélé kò wá síbi ayẹyẹ náà, èyí tó dàbí ẹni wípé Fathia Williams Balógun òun náà sọ ẹ̀sùn ọ̀hún padà fún Fúnkẹ́ Akíndélé láti lè mọ bó ṣe dùn òun tó. Wọ́n ní ní gẹ́rẹ́ eléyìí tí Fathia Balógun tó kọ̀ jálẹ̀ láti yọjú síbi àfihàn sinimá Fúnkẹ́ Akíndélé. Wọ́n ní lọ́sẹ̀ tó tẹ̀lé nígbà tí Mercy Aigbe náà ṣe àfihàn sinimá o, wọ́n ní Fathia Williams Balógun òun lọ síbẹ̀ láti lọ fi ìfẹ́ hàn sí Mercy Aigbe tó wá fi hàn wípé láàrin Fúnkẹ́ Akíndélé àti Fathia Balógun ọ̀rọ̀ hùnùhùnù ti wà ń bẹ̀. Wọ́n ní ìdí rèé tí Fathia Balógun náà tóun náà fi unfollow Fúnkẹ́ Akíndélé lórí ìkànnì Instagram rẹ̀. Wọ́n ní Fúnkẹ́ Akíndélé ló kọ́kọ́ unfollow Fathia Balógun, èyí tí Fathia Balógun náà tóun náà unfollow Fúnkẹ́ Akíndélé táwọn méjèèjì tí wọ́n ti jọ padà lẹ́yìn ara wọn. Bẹ́ẹ̀ bá sì gbàgbé ìbáṣepọ̀ tó dánmọ́rán ló ń bẹ láàrin Fathia Williams àti Fúnkẹ́ Akíndélé síwájú kí àwọn ọ̀rọ̀ kúnkùnkùn yìí kó tó bẹ̀rẹ̀, tí wọ́n sì gbà lérò wípé láìpẹ́ láì jìnnà àwọn àgbààgbà tí wọ́n níwọ̀n gbọ́dọ̀ wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ̀, wọn yóò dìde sí ọ̀rọ̀ náà láti yanjú rẹ̀ kí wọ́n lè máa bára wọn ṣe onífẹ̀ẹ́ tó yè kúrò èyí tí wọ́n bára wọn lò gẹ́gẹ́ bí ọ̀rẹ́ méjì bí ọmọ ìyá tí wọ́n ṣe tẹ́lẹ̀. tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ sí iléeṣẹ́ wa ìròyìn Fẹ́lifẹ́li online tv. títí di ìgbà tẹ́ tún máa láǹfààní láti gbọ́ wa, mo gbà ládùúrà ìkọ́ ọjọ́ ayọ̀ wa kò ní dọjọ́ ìbànújẹ́ fún mi. Adénúgà ni oníròyìn. Ire ayọ̀ Ọlọ́run kò ní fi wálẹ̀ o. Ẹ ṣeun gan ni. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.